tó bá ti wá di kóbìnrin bá fi lè jáde láti máa àtàkì ọkùnrin lójú ọ̀nà mímọ́ àbí lè sọ wípé kódà òun tó máa kéwú ju ọkùnrin lọ ọkùnrin máa ádámì àlùmárífà láì mọ nǹkan kan rárá ó sì lè lanu jáde wípé kódà òun ju ọkùnrin lọ ní mímọ́ ètò wá sí ọdún ọkùnrin tí ẹsẹ̀ ń lọ lé kéwú lọ́wọ́ odidi àfa àgbà tó dòkú láyé àgbà tí bàbá àgbà fi iṣẹ́ kalẹ̀ fún un láyé àgbà bàbá ńlá bímọ ńlá bàbá àgbà bímọ àgbà ògo bí ògo kalẹ̀ ọlá bí ọlá kalẹ̀ ìmọ̀ bí ìmọ̀ kalẹ̀ láti lè wá lanu gbàgà láti sọ bẹ́ẹ̀ léyìí tí ẹnu ẹnì kankan ọ̀gbá nínú fámìlì rẹ̀ láti lè sọ kódà I'm not sorry to say báwọn bá mi tóbi bá ń bẹ láyé wọn tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ wàláhì báwọn bá mi tóbi tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ àwọn àní sọ bẹ́ẹ̀ ó sì dùn mí tí wọ́n ti kú tí wọ́n sí láyé wàláhì mo nígbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ kò ní sọ bẹ́ẹ̀ wọ́n á pé mo dìrú láyé màdán ẹni tó tún wá gbẹ tó wá bọ́kùnrin bá ti ń wí bẹ́ẹ̀ òun ló kù táwa ń lò. nàfínù ni obìnrin kì í ṣe lérí ibú obìnrin ń pè rẹ̀ ní nǹkan wèrè obìnrin tí ò já mọ́ nǹkan kan ọ̀dọ́ kan aṣẹ́wó ó lè ọmọ tẹ́lẹ̀ kan ò bí. nàfínù fa nàfí ìpìlẹ̀ tí ìpìlẹ̀ rẹ̀ ń bọ̀ wá níbi ọmọ ibò ìpìlẹ̀ tiẹ̀ ti ń bọ̀ wá tó ń parọ́ fáyé tó ń tàn wá jẹ táwọn rò pé èèyàn gidi ní ọ̀tá àmàpẹ́lẹ̀ kan ò bí ọ ọmọ lálàsí obìnrin lásán obìnrin tí ọjà mọ̀ nǹkan kan òkè wù orí ké ọ̀fà àyà ọ̀rá àyàfà òmùrin wa orí mú wa ọ̀wá ní ọlọ́mọ kéwú ju gbogbo ayé lọ obìnrin mà ní ọ̀. Alhamdulillah ẹ̀yin máa yẹ wá nínú Islam lórí sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo alágbọ́n tí Jack Malu sọ lórí ìyá ọmọ ìpìlẹ̀ bó ní kí n ti gbọ́rọ̀ yìí mo fẹ́ gbé nígbé tí ó fi favour àwọn Jack Malu then tí ó tún fi favour Alhaja Kaula so ìgbé tí mo fẹ́ gbé nu ìfẹ́ fì síbi kan ká lọ bẹ́ẹ̀ dà fún mi ṣe ok ẹ jẹ́ ń gbé báyìí so Alhaja Kaula lóòótọ́ kò tọ́ fún yín rárá àti rárá kẹ́ ẹ máa bọ́ sáàrin àwọn ọkùnrin máa sọ̀rọ̀ kò tọ́ èyíkéyìí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ àbí èyíkéyìí tẹ́ bá sọ pé ẹ fẹ́ wí so àwọn ọkùnrin wọ́n ti tó láti ṣe kíni láti yanjú rẹ̀ láwùjọ so Islam ọ̀ràn yín kẹ́ ẹ bọ́ sáàrin àwọn ọkùnrin kẹ́ wá lẹ́ẹ̀mọ̀ ṣe wáàsí láà kò sáàyè rẹ̀ lábẹ́ òfin Allahu azza wa jal àmọ́ o ṣe rí fìtínà tó ṣẹlẹ̀ yìí látara pé Alhaja Kaula ń bọ́ sáàrin àwọn ọkùnrin sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n bí àwọn alágbàkú ẹ̀dá yìí náà ni kai alhamdulillah so bí mo ṣe fẹ́ balance up kíní yìí mo ti rí balance báyìí lágbèrè yìí àwọn alágbàkú ẹ̀dá yìí náà ni wọ́n jẹ́ sábàbí rẹ̀ ẹ̀yin kan náà lẹ jẹ́ ilẹ̀kùn síbi fìtínà yìí ẹ̀yin náà ni so fún délé èyíkéyìí àdánwò tí bá ń kàn yín látara obìnrin yìí lónìí ẹ má jẹ́ kó bà yín nú jẹ́ so ẹ má jẹ́ kó bà yín nú jẹ́ a gbọ́ pé wọ́n ní èyí ọ̀gá yín pé ó invite Alhaja Kaula wá sí agbo ṣe òṣùbò ṣe kádàmà bí kí lẹ́rẹ̀yìn ṣe jàkújàkú tẹ́ máa ṣe nínú ọgbà yín yẹn wọ́n ní èyí ọ̀gá yín ti invite àwọn wá síbẹ̀ rí kí wọ́n wá sọ̀rọ̀ níta gbangba níwájú àwọn ọkùnrin so then nínú àìmọ̀kan àtòdó tí Habibu ọ̀gá yín máa ń ṣe káàkiri òun ni pé Habibu fẹ́ máa ń jà fún ipe obìnrin ní ráìtì àti sọ̀rọ̀ láwùjọ àwọn ọkùnrin so kò wáyé kó máa bá yín kíní ẹranko yìí nínú jẹ́ lónìí yìí pé ẹni yìí wá ń lo in tí ọ̀gá yín jẹ́ sábàbí fún in tí ọ̀gá yín jẹ́ atọ́nà fún nǹkan yẹn sí kò wáyé kó máa bá yín nínú jẹ́ náà so wallahi àwọn Markazi yìí ọ̀rọ̀ wọn ìkà máa ń dàbí pé bóyá wọn tiẹ̀ nílàkàì rárá àti rárá wallahi máa ń jọ pé bóyá Allah bẹ́ẹ̀dá ò dá wọn fún tó dá rárá àti rárá ìmọ̀ ń jọ pé bóyá Allah bẹ́ẹ̀dá ò dá wọn fún nǹkan alálùbáríkà rárá àti rárá nítorí sí pé ẹ̀yin gangan ní ìpínlẹ̀ fìtínà àti àdánwò náà oye ẹ wàá máa gbìyànjú àti máa fẹ́ jẹ́ káwọn èèyàn rí bẹ́ẹ̀ ní pé rárá kò sọ́wọ́ yín bẹ̀ rárá àti rárá so now ìwọ Jack Malu tó ń sọ yí pé ìwọ àtàwọn ìyókù rẹ̀ míì tẹ́ ń sọ yí pé obìnrin yìí pa látàpàgò ni
so tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ míì náà tẹ̀lé bíi kẹ́ máa sọ pé onízì náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ lónìí ni àbí òní ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ òní ìlú ẹ̀ṣẹ̀ hàn sí so wàláhì orí burúkú lẹ̀ ń ṣe tá a bá ń sọ fún àwọn èèyàn ipe ẹ̀yìn ọmọ mọ́ríkàzì yìí oye ipe ọmọ mọ́ríkàzì yìí ipe ẹ̀ níláárí kankan so ẹ̀ nípa Allah bẹ́ẹ̀ dà walau mithqala dharra ìbẹ̀rù Allah bẹ́ẹ̀ dà ẹ̀ ní kódà kò bá jẹ́ ti òdiwọ̀n ọmọ náà gún kò sí fún yín rárá àti rárá so ẹ̀ṣẹ̀ mọ̀ ní ìsìn pé ẹni yìí alátàpàkò ni so ní ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ ìgbà tọ́rọ̀ yẹn fi jáde etí gbogbo yín di wọ́n rọ òdèrè sí yín létí ẹ̀ gbọ́ so àmọ́ ògede pé nígbà yẹn ẹni yìí wà pẹ̀lú àfáà yín ẹni yìí ń pa àfáà yín lé ń yá àfáà yín sí oye ojú yín wá fọ́ kò ń bi rí nǹkan yẹn gẹ́gẹ́ bí àṣìṣe àmọ́ ní ìsìn oye tẹni yìí ti lálàá sí ìgbésí ayé aláìmọ̀kan yín so obìnrin Allah bẹ́ẹ̀ dà ó ní ọ̀nà tí fi máa ń yẹpẹrẹ àwọn ọ̀tẹ́ẹ̀sìn àwọn ọ̀tá àwọn sọ̀hábà nẹ́bì alájà Kaula lè rọ́ǹgì láwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan so a sọ pé wọ́n rọ́ǹgì àmọ́ pé ó wájá sí pé obìnrin Allah bẹ́ẹ̀ dà fi ń dìlì pẹ̀lú àfáà yín lásìkò yìí wallahi ó tó fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé orí ojú ọ̀nà òfò òun lẹ́ni yìí ń pè yín sí ó sì tó fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀san ní ń ké lórí èyí aláìmọ̀kan tẹ́ gbà láàfà tí wọ́n Jaqmal ló ń sọ pé so àwọn ẹni tí wọ́n ń pe Habibu láláìmọ̀kan gan wọ́n mọ̀ pé àwọn kan fi ń bu ní irọ́ ní àfibú so ìròyìn Habibu gangan nìyẹn so ìròyìn rẹ̀ gangan bí Habibu ti rí gangan ni wọ́n ń sọ ìgbà aláìmọ̀kan ní olódo ni kò dá nǹkan máa ń pa ẹ̀sìn kò ní máa ń pa Islam kò ní máa ń pa ẹni tí Islam ń sọ so oye kò ní máa ń pa ẹ̀ rárá àti rárá so fún ìdí eléyìí rẹ̀ Jaqmal àtàwọn ìyókù rẹ̀ so ẹ má wulẹ̀ banújẹ́ ẹ má ké so ẹ gbà mọ́ra so ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ ṣe láyé eléyìí ò ní jẹ́ àṣemọ bí ithnillah so ó kó wájá sí pé ní ìsìlẹ̀ wáyé ìṣẹ̀ wá ń rí pé ẹni yìí alátàpàkò ni wallahi ó burú fún yín gan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yùn kẹ́ mọ́ níláárí kankan kó mọ̀ sẹ́ni kankan torí rẹ̀ pé lásìkò gbà tí ọ̀rọ̀ alátàpàkò fi ṣẹlẹ̀ so kó mọ̀ sẹ́ni kankan torí rẹ̀ pé torí rẹ̀ bọ́ sójú ọ̀nà kó wájá sí pé ní ìsìn ni ọpọlọ gbogbo yín ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sójú ọ̀nà tẹ́ ẹ̀ wá ń kọ́ sí tráfíkì lójú ọ̀nà fúnra yín orí yín ò pé rárá àti rárá ẹ̀gbọ́n ẹni tó bá ní làákàyè yóò rí pé ẹni ànúgbà ní ẹ̀ sí lójú ọ̀nà mò ń sọ eléyìí kìí ṣe torí alájà Kaula o nítorí pé àgbákò ẹ̀dá aláburú burúkú kan ní so tí al-umma ó bá bàjẹ́ tí ó bá já sí pé tí ó bá da al-umma rú tamaman òun ní nǹkan yẹn so bí alágbákò ọwọ́ ara yóò ṣe dákẹ́ nìyẹn torí pé nìyẹn wà láàrin yín tí al-umma ó fi bàjẹ́ tán àmọ́ tó bá wá yẹ́yìn padà sí ìgbà yín láì ẹsẹ̀ mọ́ rí Allah bẹ́ẹ̀ dà yóò fi yín mọ̀nà so ọlọ́bẹ̀ ìyìnbá sọ pé lórí burúkú ní but so mò ń rore ròyìn mò ń rore ro ẹ̀yin ọmọ yẹn oye mò ń rore ròyìn kálọ́bẹ̀ ẹ̀dà kó fi yín mọ̀nà kó tọ́ yín sọ́nà ó mà ṣe o.